ọkọ yín ni. bàbá àwọn ọmọ mi. ok bàbá ọmọ yín ni. bẹ́ẹ̀ni. tẹ́ ẹ lọ gba ọmọ lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni. tẹ́ ẹ lọ kó fún. girlfriend. bẹ́ẹ̀ni. ok. ẹ lọ gbọmọ lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni sà. wọ́n dẹ̀ lọ kó fún. girlfriend ẹ nílùú Pẹ́rù. bó ló ṣe ṣẹlẹ̀. ẹ ṣe ní ìgbà kan nígbà tí mo ti lóyún second born mi ni mo ti wọ̀ lọ́dọ̀ ẹ̀ tó dọ̀ pé ó máa ń nà mí toyún táwọn ọ̀rẹ́ ẹ̀ bá wó máa ń nà mí lójú àwọn ọ̀rẹ́ ó máa ń pẹ́ wọlé ó máa ń gbóbìnrin wálé tí n bá sọ̀rọ̀ pé wo time tó dé lúlù ni ó wá lọ́jọ́ kan tí èèyàn kan pè mí mi tẹ̀ tí mẹ́ni yẹn gan mo ti bí ọmọ mi ó wà 41 days mi tí mẹ́ni yẹn gan bó ṣe gbọ́ pé ohun ọkùnrin ní báyìí bó ṣe ṣá mi sí òun tó lù mí tó fa bàtẹ́ yọ tí mo pariwo táwọn ará lé jáde pé kí ló dé tó fẹ́ fi bàtẹ́ na ìyàwó ẹ̀ létà àwọn bàǹtẹ́ ògùn bẹ́ẹ̀ ni létà àwọn ará ẹ̀ láńlọ ṣápè mí jọ́ kejì pé àpáàsì pé ajẹ́wó ilé àròwó lè sọ pé ìjà yẹn sì pọ̀ jù pé kò dẹ́ ń ṣe téèyàn lè gbẹ́nu sí ọ̀rọ̀ èmi náà mọ ìwà ẹ̀ wípé a máa lọ ní ilé àwọn ó ṣàbẹ̀ mí pé kò sówó kankan lọ́wọ́ tó fẹ́ fìgbà lé pé ká kó lọ sí church ìgbà tá a ṣáà kò dé church a lò bí ọdún kan ní church yẹn wàhálà yẹn pọ̀ 12 o'clock ló máa tó dé nínú igbó mo wá pastor church wa ń gbà yẹn wọ́n tún pè pa ẹ má tètè dé torí àwọn ọmọ yín àti ìyàwó yín mo tún gbéra mo lọ sọ fẹ́gbọ́n ẹ̀gbọ́n tún pè pé ṣé ibi tó wà yẹn ló tún pẹ́ dé by this time ó ṣàní òun máa change customer ni òun máa change àwọn kan bẹ́ẹ̀ yẹn ìgbà tó yá mo ń wò pé kí má máa jókòó kalẹ̀ mo ṣáà ṣe pọ̀ mọ́ máa gbé lọ fáwọn bricklayer nu site máa ṣe gbogbo ẹ̀ ó lè ní òun kọjá ń sìn orí tí àbòkí kan wọ ẹ̀ wọlé òun ṣe kinní kan sí toró ní hot temper òun ṣe kinní kan sí mo ní àṣé yẹn ni mo fẹ́ máa ṣe ṣé mo ṣe gbogbo yẹn mo ń ṣe eléyìí ìgbà tí mo ṣàrí pé ó fẹ́ báyìí ọ̀tá mi jẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ mi ṣe kúrò pé ìgbà tí mo ṣàrí pé ó fẹ́ báyìí ọ̀tá mi jẹ́ ń bẹ̀ pé ayọ́ bàjẹ́ náà ni. àmì kí náà adé mo mi fẹ́ pé mọ́ra mi. ok. so mo ṣàwò bí mo ṣe lọ sọ́dọ̀ mọ́mì mi nìyẹn pé mi ò lè gbé ibi bẹ̀ yẹn mọ́ torí tí wọ́n bá ń ṣe sáfìsì gan àìmọye èpè lúlù ó máa lù mí ó máa ṣe gbogbo ẹ̀ mo wá pé mi ò lè kóòpù mọ́ mo ṣá lọ sí ọ̀dọ̀ mọ́mì mi ìgbà tí mo wá dọ́dọ̀ mọ́mì mi ó ṣàwà bá mi bẹ́ẹ̀ pé kí ìjọ ṣé máa fi òun nìkan síbẹ̀ ni kí ní kan bẹ́ẹ̀ ni wọ́n á bẹ̀ yín padà. pé ṣé máa fi òun nìkan síbẹ̀ ni aṣáájọ wà ní ọ̀dọ̀ mọ́mì mi gbà tó yá ó ṣàní òun ti yọ yàrá kan bí sáìtì òun mo ní mi lè kó àwọn ọmọ lọ kò sí wíńdò kò sẹ́nìtì ilẹ̀ ẹlẹ́la ń sùn tẹ́lẹ̀ mi ìfẹ́ kí òtútù wọ àwọn ọmọ yẹn ní àyà òun nìkan ṣà ń lọ ìgbà tó ṣàyà kó lè yé yín dáadáa ni bẹ́ẹ̀ ni ìgbà tó yá so ó wá pè mí lórí fóònù yà ta ló bá sọ sínú bẹ́ẹ̀ kan náà bá busy látàárọ̀ kíníkan bó ṣe wá sí ọ̀dọ̀ wa nìyẹn bó ṣe fi fóònù drop cross mi nìyẹn ó kàn bike bó ṣe gba fóònù lọ́wọ́ mi nìyẹn bó ṣe padà wá nìyẹn òun rí love you kan lórí fóònù ẹ ó ṣá nà mí mọ́lé wa ó bú mọ́mì mi ó bú everybody àwọn èèyàn jáde pa máa ní sùúrù ó ṣàní òun ò ṣe mọ́ ìdẹ̀yìn ẹ̀ kojú bí ọ̀sẹ̀ méjì ẹ̀ lọ ó ṣàní òun fẹ́ tẹ́ pẹpẹ ó sì fẹ́ ẹlòmíì tó bá dẹ̀ ti fẹ́ ẹlòmíì bó ṣe máa ń ṣe nìyẹn ìyàwó 4 ló fẹ́ lé mi ó ti fẹ́ ẹlòmíì kálukú ṣàn wòlíì ni wọ́n kálukú ṣàn lọ ní ìlọ títí àjọ fẹ́ra mọ́ ó gbé mi lọ woman rights pé òun fẹ́ gba àwọn woman rights ní àwọn ọmọ yẹn kéré ìgbà tí ó fi di bí after bí 6 months ó wá padà wá pé kí n jọ òun ti gba ìpè pé òun ti change mo ní mi tí mọ̀ bọ́ yóò change tí n bá tó rí epo change tí mò ń wo ìwà ẹ wípé mo rí epo ti change o ni màá tó mọ̀ bọ́yá màá padà sọ́dọ̀ ẹ̀ ó ṣáà máa wá ó máa ń lọ tó bá wá dọ́dọ̀ mi á wá máa ṣe fídíò kan pẹ̀lú obìnrin á máa ṣe oríṣiríṣi pẹ̀lú obìnrin lójú mi mo wá máa sọ pé ṣé mi deserve respect ṣé ìwọ tó ló ti change lélẹ̀ pé èmi ò rò pé mi lè cope ẹ o ìgbà tó ṣá ó wá pè mí lọ́jọ́ kan pé girlfriend òun ó ń bọ̀ wá sí Ìbàdàn ó ń bọ̀ wá sí church òun ní ọjọ́ Sunday mo wá ní girlfriend ẹ̀ ń bọ̀ ó dẹ̀ tún sọ fún mi wípé girlfriend ẹ̀ bọ̀ mo ní ẹjọ́ máa lọ pé mi ò ní. sẹ́yìn ò sí church ní time yẹn ni ẹ̀yin náà máa wà ní church lọ́jọ́ yẹn. ó lé mi náà máa wà pé girlfriend òun bọ̀ o. láti kí wàhálà má bàa ṣẹlẹ̀ ni. so mo ṣàní irú rádaràda wo nìyẹn pé èmi ò lè kópu gbogbo ìwà bẹ́ẹ̀ yẹn sì tèmi pé kó máa bá sisi ẹ̀ lọ mi ṣáàdà ló wá di ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ gangan mo wá lọ síbi iṣẹ́ mo dé ó dẹ̀ ní sáìtì lọ́dọ̀ wa mo dẹ̀ sọ fún pé iṣẹ́ tí mo ṣe ń sìgbà tó padà mo ní iṣẹ́ tó jẹ mọ́ iṣẹ́ ọkùnrin ni
wípé báwo ló ṣe fẹ́ ṣe hot temper tó wà lára ẹ̀ ó ní àkí má wọ̀rí ìgbà tó ṣe pé bóyá ó máa ká mi tó bá ká nígbà tó ṣe pé mo yàn àlè kinní kan torí house cleaning ni mò ń ṣe so ìgbà tí ó ṣàyà ó wá ẹ má bínú kó lè ó wá sọ́dọ̀ wa meanwhile mọ́mí mi dẹ̀ ti sọ fún tẹ́lẹ̀ pé àwọn kan ń ṣiṣẹ́ ní iwájú ọ̀dọ̀ wa pé wọ́n ń bọ̀ wá sí ọ̀dọ̀ wa o torí àwọn máa bẹ́ẹ̀ mi náà gba iṣẹ́ pé ọ̀dọ̀ wa dẹ̀ ni wọ́n ń sùn gbogbo everybody ló máa àwọn bricklayer oríṣiríṣi so bó ṣe wá bó ṣe rí bó ṣe bẹ́ẹ̀ mi ṣe dé láti ibi tí mo ti lọ ṣiṣẹ́ ó kàn bá bọ̀dá yẹn nulẹ̀ bọ̀dá yẹn receive call lọ́wọ́ ó máa ní ta lẹ̀ béèrè àwọn wá receive call lọ nílé wa nílé mọ́mì mi bó ṣe gà wọ́n lọ́rùn bó ṣe pa àwọn ọ̀rẹ́ wọn ti jọ ọmọ tí yó bó ṣe lu bọ̀dá yẹn nìyẹn wọ́n lù wọ́n débi pé gbogbo ilé náà bàjẹ́ àwọn láńlọ́ọ̀dù wájà ìsìpẹ̀ nílé mọ́mì ẹ̀ ló ti ń ṣe báyìí ó bá ní òun bá wọn lórí àwọn òun ó bà lórúkọ jẹ́ òun ó ṣe kíníkan ó dẹ̀ máa bi ọmọ léèrè first born mi ó máa bí ta ló wá mọ́mì yín wá ibo ni mọ́mì yín lọ mo ní má bàa yẹ ọmọ jẹ́ fún mi jọ́ nítorí Ọlọ́run ibo ni mọ́mì yín lọ ẹ̀kọ̀ọ̀kan. n tẹ́lẹ̀ sọ ni pé ara ọkọ yín máa ń gbóná. bẹ́ẹ̀ ni sà. but wọ́n nífẹ̀ẹ́ yín. mi kò nífẹ̀ẹ́ mi. okay. so ìgbà tí ìyẹn ṣàlọ́ ó wá di meanwhile torí pé ó ti gbé mi lọ sí woman rights tán sí ní kí n jẹ́ kó ní access sí àwọn ọmọ ẹ̀ ìgbà tó wá di Sunday ó wá pè mí pé òun fẹ́ káwọn ọmọ tẹ̀ lóhùn lọ sí church mo wá lọ kó ọmọ pàdé ẹ̀ bó ṣe wá di alẹ́ mo wá pè pé bá mi dá àwọn ọmọ padà ó bá ní òun ò lè dá àwọn ọmọ padà mọ́ o láíláí òun ò lè dá àwọn ọmọ yẹn padà mọ́ o ipò òun ò lè dá àwọn ọmọ padà mọ́ o wípé òní ni last day tí màá rí wọn mi lè rí wọn mọ́ òun ò lè jẹ́ kí n bá yé àwọn ọmọ jẹ́ mo ní à mi ṣe ní márùn ọmọ máa gbọmọ ọdún mẹ́ta tọmọ ọdún márùn àbọ̀ lọ́wọ́ mi. o lè jẹ́ kó bá yé àwọn ọmọ jẹ́. mo ní mi lè jẹ́ mo bá ní o lè gbọmọ ọdún mẹ́ta àtọmọ ọdún márùn lọ́wọ́ mi kó lọ kó fún girlfriend ẹ ó ṣàníjẹ̀bú làwọn ọmọ wà mo ṣá lọ woman right sí pé kò dáhùn lọ DPO oníṣẹ́ káwọn transfer case wa lọ sí yàgàn bó ṣe sá lọ mọ́ wọn lọ́wọ́ kò ṣáàdà mo wá gbéra mo lọ sí Jẹ̀bú ìgbà tí mo dé Jẹ̀bú wọ́n ní kò sí àwọn ọmọ bíbí o gbogbo àwọn fámìlì wọn pátá náà pé ó lóun ò dáhùn gbogbo olórí ẹbí wọn ni mo sọ fún kò dá wọn lóhùn ìgbà tó ó wá padà pé ó lọ sí Jẹ̀bú ẹ wo ó jẹ́ má parẹ́ máa yàn kan lu ẹ̀ ó ní ráwọn ọmọ yẹn ló sọ fún máa yẹ̀ ìwé rẹ̀ ìgbà tí mi ò dẹ̀ lè yàn ni mo ṣe sáwásá gidigbo pé kọ́ ọmọ Nàìjíríà kan jọ kan gbà mí o mi ò ní kó má fẹ́ tó fẹ́fẹ́ bọ́ ò lè lọ́kọ́ ọmọ tí mo finú mi bí fún ordinary girlfriend àwọn ọmọ yẹn wọn lọ school láti ọ̀dì one tó ti gbà ọmọ yẹn lọ́wọ́ mi ó wá kó wọn lọ sí ọ̀dọ̀ girlfriend yẹn tó bímọ méjì babaláwo dẹ̀ níyà ní baba gẹ̀ yẹn ó wá kó wọn lọ sí Ìjẹ̀bú àwọn ọmọ mi ò sùn Ìjẹ̀bú rí. It's all right. Are you good now? Yes sir. ẹ wà okay. bẹ́ẹ̀ ni ó yá dìde. last century kẹ́ máa bọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín sir mo fẹ́ appreciate yín torí pé wọ́n ní ẹ ti lọ sí human rights human rights náà ni ẹ ti lọ sí human rights ẹ wá jókòó last century ẹnìkan lọ àga ìkẹ́nìkan lélẹ̀ ẹ ti lọ sí tọlọ́pàá wọ́n ní wọ́n pè yín ní human rights wọ́n pè yín family ẹ sáà náà pè wọ́n bí kan tán lọ àbí ṣùgbọ́n ẹ wá wádùn wá ọlọ́wọ́ pọ̀ yín lé o ọlọ́wọ́ pọ̀ yín lé o mo appreciate ẹ mo dúpẹ́ gan ni ẹ tiẹ̀ tó sọ̀rọ̀ rárá mo dúpẹ́ pé wá mo dúpẹ́ pé gbéra wá a jẹ́ pé ẹ fẹ́ kó parí nìyẹn ó dẹ̀ ti sọ̀rọ̀ gan ìgbà míì wọ́n sọ̀rọ̀ ẹ díjú ẹ gbójú sókè ìgbà míì ẹ mìírí ìgbà míì ẹ rẹ́rìn-ín gbogbo kìíní yóò sá nídìí sédìí rẹ̀ ni pé gbogbo ń tọ́sọ̀ òótọ́ ni ká má bàa pẹ́ ń bẹ̀. ẹ ṣe sà. ẹ kàn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ irọ́ ni kì í sòótọ́. gbogbo tó sọ àwọn kan wà ń bẹ̀ tó yẹ pé ó fẹ́ pamọ́ ọ̀tọ̀ bọ̀ kó ṣòótọ́ but gbogbo ẹ̀ ṣá kó ṣòótọ́ irọ́ ni. okay it's all right last century.